gbaragada ó fi re já mi láyà ó fògo yà mí lẹ́nu ó fi ràn lọ́wọ́ jọ mí lójú báwo mo ṣe fẹ́ ròyìn adùn tó fi sáyé mi o ògo pẹ́ lórí mi ọlọ́run gangan lògo ayé mi alánú gbaragada ó fi re já mi láyà ó fògo yà mí lẹ́nu ó fi ràn lọ́wọ́ jọ mí lójú báwo ni mo ṣe fẹ́ ròyìn adùn tó fi sáyé mi o ògo pẹ́ lórí mi ọlọ́run gangan lògo ayé mi Bisi ológe yá ayé tèmi nílé Esther Ìgbẹ́kẹ̀lé mi ọmọ yín mo ní kí n sọ fún yín pé ẹ má gbé kúrò ń bẹ̀ o gbogbo ìgbà ní kẹ́ máa lọ síbẹ̀ kẹ́lẹ́ máa wò Bisi ológe show ètò tó kọ́ wa lọ́gbọ́n tó fẹ́ ká mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nígboro àti ní entertainment industry mo enjoy ẹ̀ látòní lọ. I love you all. Mo kí àwọn bàbá wa, àwọn màmá wa, mo kí ládéládé, mo kí lóyè lóyè. Ọpẹ́ mi pàtàkì ó lọ sọ́dọ̀ ìyá ẹgbẹ́ wa àti bàbá ẹgbẹ́ wa. Ìyá ẹgbẹ́ wa ni Chief Mrs. Fọláṣadé Ṣóyè. Bàbá ẹgbẹ́ wa àwọn ni kábíyèsí Ọba Lateef Abiodun Adams Oníkàtẹ́ of Entertainment. Àńjọlá Ọlọ́run àdéjọlá ìyá wa àti bàbá wa. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Father of the day Alhaji Orlando Alhaji Fatah Orlando. A dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi. I thank my handsome husband. He has always been there. Without him, I cannot be here. Pastor Iyalekhue. Thank you, sir. Thank you, sir. If someone is still coming to this world again after death, I wish to marry you. I wish to be your wife again and again. Because without your support, I can't do it alone. I thank you. I appreciate you. I appreciate everybody, all the members, all the excoms. I appreciate my vice president. Thank you, ma'am. I appreciate my governor. Thank you, ma'am. Thank you for always being there. I appreciate my deputy. Where is she? Iyadeje Olorolade Yusuf. I appreciate you. Thank you so much. Today, we are marking our 50th year anniversary of Like-Minded, and at the same time, we are using this medium to launch our multipurpose hall, which we want everybody to support us because we cannot do it alone. Thank you all. Thank you everybody. God bless you. All my members, I thank you. I appreciate you. Really stood by me. Anytime I call on you, you people will quickly answer me. Whenever you call on someone, thousands of people will answer you. Thank you for your cooperation. Thank you for standing by me. Lórúkọ Jésù gbogbo wa àní fọmọ ṣẹgbẹ́, àní fáwọn ọkọ wa ṣẹgbẹ́, àní fira wa ṣẹgbẹ́. Ó ti ń dàpọ̀ dáwọn kò ní ṣe fún gbogbo alápàrọ̀ náà. Thank you so much. I love you guys. I love you. You are so beautiful. Thank you, thank you, thank you everyone. Wọ́n kí mẹ́tọ̀ wa ọ̀ wọ́n ṣe wọ́n kú tọ́jú wa wọ́n kú gbogbo bá wa ọ̀ lágbára ọlọ́run kí wọ́n máa lọ ọjọ́ yìí tí wọ́n gbà kankan wọ́n kí kábíyèsí o wọ́n ṣe ọjọ́ adúpẹ́ tó yẹ o má pẹ́ fún wa wọ́n kú gbọ́dọ̀ yín àlejò tẹ́ wá bá wa iṣẹ́ adúpẹ́ o gbọ́dọ̀ yín Like-Minded adúpẹ́ lọ́wọ́ yín o à ń pè yín ẹ̀jẹ̀ àìníjẹ́ kò ní jẹ́ ti yín o ilé yín ò ní dàrú ọkọ̀ yá balẹ̀ ọkọ̀ ìtẹ́ wọn láti dà fún àwọn ènìyàn náà délé o àní fojú sunkún yẹ fojú sunkún wa wọ́n kí pẹ̀sì mi o ìyá gbogbo ìyá rẹ̀ ó ń tọ́jú wa
màmá ní ìbàjẹ́ o lọ́lá Olúwa kò màmá níyàn kó Abíọ́dún tí a rí yẹn kò màmá níyàn kó lọ́wọ́ ọmọ níyàn kó lọ́lá Olúwa kò màmá níyàn kó I want to appreciate our advisor, the former president of Eko Club, Honorable Agoro. Thank you, sir. Thank you for always being there, sir. At the same time, we are having our Alaja Abebi here. She's one of our advisors. And Alaja Idera, no, she's not here yet, but we just want to show appreciation. Àwọn ìyá wa náà ní gbogbo wọn wọ́n ń dá sí wa nígbà gbogbo ọlọ́wọ́n máa dá sọ̀rọ̀ sí wọn náà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ́ tó wá sí ìgbà yìí o. Ẹgbẹ́ obìnrin apilẹ̀ ibà ẹ ṣé o adúpẹ́. Ẹgbẹ́ Diamond Sisters ẹ ṣé adúpẹ́. Ẹgbẹ́ ìfẹ́ lódùn adúpẹ́ lọ́wọ́ yín. Ẹgbẹ́ ajé particularly ẹ̀yin bàbá wa adúpẹ́ lọ́wọ́ yín o a sọ pé ẹ ṣé ẹ kú dìde o God will continue to bless you. Gbogbo owó tí gbogbo wa ń ná ọlọ́wọ́ abá wa fọ̀pọ̀ lọ́pọ̀ ẹ ṣé gan ni o you are all welcome in Jesus name. Alájọká wèrò lẹ́yìn rẹ̀ ó jọ̀lá ìwà rẹ̀. Àjọká àdè wèrò lẹ́yìn rẹ̀ ó jọ̀lá ìwà rẹ̀ o. Alájọká wèrò àti gbogbo ilé rẹ̀ ṣètò ọkọ̀ ìlú ti wà gbogbo ẹ̀jẹ̀ diaspora ọlọ́run bá mi sọ ilé lẹ́yìn àtàlàfíà gbogbo ẹ̀yẹ exco gbogbo ẹ̀yìn party committee ẹ jẹ́ kí gbogbo kíní yìí kó ṣeé ṣe ẹ ṣe gan-an adúpẹ́ lọ́wọ́ yín o. Thank you all, love you. I really appreciate you. Thank you, my darling sister. Always standing by me all the time. You are a model. I really appreciate you. Ẹ gbà wá nípa ṣe bí ẹ̀dẹ̀ fún ọkọ̀ pé tó ń gbé ẹ̀dẹ̀ èso ní jáde lẹ́yìn ẹ pẹ́ fún wa àti òṣèré ọgbọ́ àti òṣèré ọtọ́ ẹ̀yọ̀ wa àṣẹ̀dálẹ́ mi. Èmi náà wá appreciate yìí o kíní kan ò kí ń dágbó ṣe àjọṣe alájọkẹ́ lọ àtẹ̀lé àwọn òṣì nọ́mbà mú èmi náà dúpẹ́ lọ́wọ́ ọkọ mi ò tó dúró tì wá ó dúró ti gbogbo la pẹ́ndẹ̀dì ní gbogbo ìgbà ó dúró ti ní gbogbo ìgbà ẹ̀ ṣe. ó máa dáràn báyìí àwọn sàláwà àgbẹ̀ni ọlọ́run ló ní kó má jọrọ rẹ̀ ń kọ́ ẹ bá má tà ẹ ṣàṣì ẹ ṣe láti lọ. ẹ ṣe oyáwé ẹgbẹ́ jókòó purpose ká fi kó gbogbo àwọn èèyàn jọ let's go straight into it please. Secretary àti senders please come on stage please. Okay, yóò ti bọ̀. Alàgbà wọ́n ń tọ́jú àwọn ọmọ aláìní wọ́n ń tọ́jú àwọn ọ̀fẹ́ wọ́n lè wá fẹ́ kọ̀ntínú wọ́n wá láwọn ò lè dá ṣe o àfi tí gbogbo ẹ̀yin tẹ́ wà ní orí ìjókòó tẹ́ bá ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ yín òun la fẹ́ o they have humbly come. Èmi Adédoyin ní ọgbà tẹ́kímátàrí 5 million ló fi bẹ̀rẹ̀. Lẹ́yìn ìṣe bí kẹ́ máa gba 500 million. Bàbá wa His Royal Majesty Kábíyèsí Oníkàtẹ́ Ọ̀fìkàtẹ́ Súrùlérè 5 million naira.